ọlọ́run bàbá lọ́lá ọlọ́run 1930. ó dé o ó mọ̀mọ́ dé olórí ẹ̀mí àwọn wòlíì ìgbàanì sínú ìsọjí ọlọ́jọ́ méje 7 days for park revival tó ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ evangelist James Adeniyi tí gbogbo ènìyàn mọ̀ sí kí ni kí iṣẹ́ gbé kalẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ Easy Yoke Gospel Ministry èyí tí a gbé àkọlé rẹ̀ ní Jehovah Rapha Olúwa wí ilẹ̀ mi sọ oh Lord in my land. Níbẹ̀ ni Olúwa yóò ti máa lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjíṣẹ́ rẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ ìyanu èyí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kejì títí di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì 2022 19 to 25th February 2022 láti dédé agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní Unity Estate phase 1 Kara Ìbàfò Ogun State. Gbogbo ènìyàn Jésù gbé yín pẹ̀lú ìgò omi àti iyọ̀lọ́wọ́ fún àdúrà àgbà ìyanu wípé Olúwa wó ilẹ̀ mi sọ láti gbé àwọn bàbá wa bóyá fún àdúrà tàbí ọ̀rọ̀ ìgbaniníyànjú 08060727091 ẹ máa bọ̀ wá o ní